a ò tí ì lè sọ pé ètò ìdìbò Ọ̀ṣun parí síbi tí wọ́n ló parí sí o àfi tí a bá ṣe àwọn ìwádìí wa lábẹ́ òfin ètò ìdìbò. Ẹgbẹ́ òṣèlú APC ló fohùn sílẹ̀ bẹ́ẹ̀ lẹ́yìn tí wọ́n lulẹ̀ lọ́ṣùn. Bí a bá ṣe ní lóore ọpẹ́ làádú, gómìnà Adémọ́lá Adélékè dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun lẹ́yìn tó wọlé sáà kejì gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ náà. Bẹ́ẹ̀ ló gbóṣùbà káre fún ààrẹ Bọ́lá Tinubu. Ààrẹ Tinubu fi ìkíni ránṣẹ́ sí gómìnà Adélékè lẹ́yìn ìjáwé olúborí rẹ̀ nínú ìdìbò tó wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Kò dín ní 75 àwọn jàǹdùkú tí ọwọ́ bà lákòókò ìdìbò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Iléeṣẹ́ ọlọ́pàá ló kéde bẹ́ẹ̀. Ìgbésẹ̀ Àtíkù pẹ̀lú wíwọ́ Tinubu lọ ilé ẹjọ́ lórí ọ̀rọ̀ àwọn ìwé ẹ̀rí rẹ̀. Maduabuchi Idam ní ìgbésẹ̀ tó ti kú láti ìbẹ̀rẹ̀ ní ìgbésẹ̀ náà. Ẹ ṣọ́ra fún ẹ̀tàn ayédèrú àwọn aṣagbátẹrù ìrìnàjò hajj kẹ́yìn góòdù má lọ di pàǹdà. Àjọ NICON ló kìlọ̀ fáwọn èèyàn bẹ́ẹ̀. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ní oníròyìn yìí. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́ ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. A ò tí ì lè sọ pé ètò ìdìbò Ọ̀ṣun parí síbi tí wọ́n ló parí sí o àfi tí a bá ṣe àwọn ìwádìí wa lábẹ́ òfin ètò ìdìbò. Ẹgbẹ́ òṣèlú APC ló fohùn sílẹ̀ bẹ́ẹ̀ lẹ́yìn tí wọ́n lulẹ̀ lọ́ṣùn. Ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC nípínlẹ̀ Ọ̀ṣun ti sọ pé àwọn ti bẹ̀rẹ̀ àgbéyẹ̀wò lórí gbogbo àwọn nǹkan tó ṣẹlẹ̀ lásìkò ètò ìdìbò gómìnà tó wáyé lópin ọ̀sẹ̀ tó kọjá nípínlẹ̀ Ọ̀ṣun. APC ní káàkiri gbogbo wọ́ọ̀dù 332 tí ètò ìdìbò ti wáyé làwọn yóò ṣàgbéyẹ̀wò fínífíní kó tó di pé àwọn mọ ìgbésẹ̀ tó kàn. Wọ́n wá fi ọkàn àwọn ọmọ ẹgbẹ́ náà balẹ̀ jákèjádò láti ṣe ohun tó tọ́ lábẹ́ òfin láti rí i pé ẹnikẹ́ni kò tẹ ẹ̀tọ́ olùdìbò mọ́lẹ̀ lọ́nà àìtọ́. Gẹ́gẹ́ bí wọ́n ti wí, wọ́n ní àwọn ò tí ì lè sọ pé ètò ìdìbò ti parí láì tẹ̀lé gbogbo àwọn àlàkalẹ̀ ìgbésẹ̀ tí òfin ilẹ̀ yìí gbà láàyè gẹ́gẹ́ bí ìwé òfin ètò ìdìbò tí wọ́n ṣàtúnṣe rẹ̀ lọ́dún 2026 ṣe ṣàlàyé. Ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ọ̀ṣun fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn alákòóso ẹgbẹ́ náà ti bẹ̀rẹ̀ àgbéyẹ̀wò èsì ìdìbò gómìnà káàkiri wọ́ọ̀dù kọ̀ọ̀kan tó wà nípínlẹ̀ náà lójúnà láti gbé ìgbésẹ̀ tó kàn. Wọ́n ní àwọn mọ òtítọ́ wípé sísẹ̀ǹtẹ̀lé ni ètò ìdìbò léyìí tó bẹ̀rẹ̀ pẹ̀lú ìforúkọsílẹ̀ àwọn olùdìbò sí ìdìbò abẹ́lé títí dé ojúlówó ìdìbò léyìí tó tún lọ sí ilé ẹjọ́ tribunal kòtẹ́milọ́rùn àti ilé ẹjọ́ àgbà. Wọ́n ṣe àtẹnumọ́ rẹ̀ pé àwọn kò tí ì lè sọ pé ètò ìdìbò ti parí sí ibi tí ó parí sí láì tẹ̀lé gbogbo àwọn àǹfààní ìgbésẹ̀ tí òfin ilẹ̀ Nàìjíríà gbà láàyè. Ẹgbẹ́ òṣèlú APC wá sọ pé òun gbé oríyìn fún àtìlẹ́yìn àti ìdúróṣinṣin gbogbo ọmọ ẹgbẹ́ nípa ibi tí wọ́n dé lẹ́ka ètò òṣèlú nípìnlẹ̀ náà. Bákan náà ni wọ́n tún sọ síwájú pé gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú tí wọ́n dá sílẹ̀ lábẹ́ ìlànà òfin àti ìdájọ́ òdodo, wọn kò ní dúró láti bẹ̀rẹ̀ sí gbé àwọn ìgbésẹ̀ tó yẹ lábẹ́ òfin. Pẹ̀lú ìgboyà la fi ń sọ pé gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú tí wọ́n dá sílẹ̀ lábẹ́ ìlànà bíbọ̀wọ̀ fún òfin àti ìdájọ́ òdodo, a kò ní káwọ́ gbéra láti gbé àwọn ìgbésẹ̀ òfin tí ìwé òfin ìdìbò là kalẹ̀ nípa ṣíṣe ìjíròrò pẹ̀lú àwọn agbẹjọ́rò lórí àmọ̀ràn wọn. Ìdàgbàsókè tuntun yìí ló rẹwà púpọ̀ lábẹ́ ètò òṣèlú àwaarawa. Pẹ̀lú bí nǹkan ṣe ń lọ yìí, à ń rọ gbogbo àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú wa àti àwọn alátìlẹyìn wa láti ṣe sùúrù lásìkò tí wọ́n ń lọ sí ibi okòwò àti iṣẹ́ òòjọ́ wọn, kí wọ́n má ṣe dáhùn sí onírúurú ọ̀rọ̀ ìdúnkokò láti ọ̀dọ̀ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú tó ń ṣèjọba nípínlẹ̀ Ọ̀ṣun. Àwọn alákòóso ẹgbẹ́ náà tún sọ síwájú pé ohun tó ṣe pàtàkì ni pé kí gbogbo ọmọ ẹgbẹ́ àti alátìlẹyìn wọn dúró ṣinṣin níbi tí ọ̀rọ̀ dé dúró, nítorí pé ohun gbogbo kò tí ì wá sí òpin láì jẹ́ pé òpin dé pátápátá. Síwájú ni wọ́n tún rọ iléeṣẹ́ ọlọ́pàá láti dìde sí bí àwọn kan ṣe ń dúnkokò mọ́ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú wọn káàkiri pẹ̀lú ọ̀rọ̀ àrídájú wípé wọn kò ní pa ọmọ ẹgbẹ́ òṣèlú wọn tì lásìkò ìṣòro tàbí ìpèníjà. Gẹ́gẹ́ bí wọ́n ṣe wí, wọ́n ní àwọn ń rọ iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà láti wá gba àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú àti alátìlẹyìn wọn tí wọ́n ń dúnkokò mọ́. Àwọn sì fi ń dá wọn lójú pé kò sí ìdí kankan tí àwọn fi máa pa wọ́n tì. Ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ nínú ìtàn òṣèlú nípínlẹ̀ náà yóò lọ, bẹ́ẹ̀ sì ni yóò di ohun ìgbàgbé pátápátá. Ẹgbẹ́ òṣèlú APC ló fìdí rẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀. Bí a bá ṣe ní lóore ọpẹ́ làádú, gómìnà Adémọ́lá Adélékè dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun lẹ́yìn tó wọlé sáà kejì gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ náà. Bẹ́ẹ̀ ló gbóṣùbà káre fún ààrẹ Bọ́lá Tinubu. Nínú ọ̀rọ̀ àkọ́sọ rẹ̀ tí ó fi sójú òpó Twitter rẹ̀ lọ́jọ́ àìkú Sunday ọjọ́ 16 oṣù kẹjọ
tí í ṣe ọjọ́ kejì ìbò, Adeleke gbóṣùbà fún Ọlọ́run àtàwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun fún ìgbẹ́kẹ̀lé tí wọ́n ní nínú rẹ̀ láti sìn wọ́n sí fún ọdún 4 míì. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun sọ pé àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun ní àṣeyọrí òun nínú ètò ìdìbò náà wà fún. Adeleke dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun fún ìgboyà àti ìfaradà wọn láti rí i pé ìjọba àwarawa fẹsẹ̀ múlẹ̀ lọ́ṣun. Gẹ́gẹ́ bí ó ti wí, ó lóun ò ní já àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun kulẹ̀. Òun tún fi àsìkò yìí rọ gbogbo èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun láti gba àlàáfíà láàyè kí wọ́n sì wà ní ìṣọ̀kan ní báyìí tí ètò ìdìbò ti kọjá. Bákan náà ló ní òun tún fi àsìkò náà ké pe àwọn tí òun jọ dupò gómìnà wípé kí wọ́n ti ṣẹ́pọ̀ pẹ̀lú òun torí gómìnà gbogbo èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun ni òun báyìí lẹ́yìn tí ìdìbò ti parí. Gẹ́gẹ́ bí ó ti wí, ó ní òun ò lè ṣàìrántí àwọn èèyàn tí wọ́n pàdánù ẹ̀mí wọn nígbà tí ètò ìdìbò kù sí dẹ̀dẹ̀ kí Elédùà tẹ́ wọn sí afẹ́fẹ́ rere. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun wá fi dá àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun lójú pé òun yóò ṣe àtúnṣe àwọn àṣìṣe tóun ti ṣe nígbà tí ìjọba òun yóò tẹ̀síwájú pẹ̀lú àwọn ètò tó ti mú ìlọsíwájú wá. Adeleke ní Ọ̀ṣun tún ti wà lórí ìrìn báyìí. Ó ní ìjọba òun yóò mú ìdàgbàsókè wá sí ìpínlẹ̀ náà sí. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé ìjọba òun kò ní káàárẹ̀ láti sọ ìpínlẹ̀ Ọ̀ṣun di ìpínlẹ̀ táwọn olókoòwò ń lò lọ dókoòwò níbẹ̀ tí ìpínlẹ̀ Ọ̀ṣun kò sì ní jẹ́ ìpínlẹ̀ àwọn òṣìṣẹ́ ìjọba mọ́. Adeleke kò ṣàìdúpẹ́ lọ́wọ́ ààrẹ Bọ́lá Tinubu fún bí ó ṣe gba ètò ìdìbò tó lọ ní ìrọwọ́rọsẹ̀ láàyè nípínlẹ̀ Ọ̀ṣun. Gómìnà fìdí rẹ̀ múlẹ̀ pé ọmọ bíbí ìpínlẹ̀ Ọ̀ṣun ni Tinubu. Ó sì tún ṣèlérí gẹ́gẹ́ bí ó ti sọ tẹ́lẹ̀ wípé òun ní olùdíje tẹ́gbẹ́ Accord yóò dìbò fún lọ́ṣun nínú ìbò ààrẹ ọdún 2027 kí ó lè wọlé fún sáà kejì. Bákan náà ni gómìnà tún dúpẹ́ lọ́wọ́ gbogbo èèyàn tó fẹ́ràn ètò ìjọba àwarawa nílé àti lókè òkun fún ipa tí wọ́n kó láì yọ àwọn akọ̀ròyìn sílẹ̀. Ṣé ṣáájú ni gómìnà Adémọ́lá Adélékè ti ní òun ti gba ìpè ààrẹ Tinubu kí òun kú oríire. Ààrẹ Bọ́lá Tinubu sọ pé bí Adélékè ṣe wọlé ìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun lẹ́ẹ̀kejì túmọ̀ sí pé ètò ìjọba àwarawa ń gbilẹ̀ sí i lábẹ́ ìṣàkóso ìjọba APC tó wà lóde. Tinubu sọ nínú àtẹ̀jáde tí Báyọ̀ Ọ̀nànúgà, olùdámọ̀ràn ààrẹ lórí ètò ìròyìn fi léde wípé òun pe Adélékè lórí fóònù láti kí kú oríire fún àṣeyọrí rẹ̀. Ààrẹ ní àṣeyọrí Adélékè tún tọ́ka sí ìgbẹ́kẹ̀lé táwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun ní nínú rẹ̀. Ó lóun gbàdúrà fún Adélékè pé yóò ṣe àṣeyọrí bí ó ti ń gbáradì láti tukọ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun fún ọdún 4 míì. Ní báyìí tí Adélékè ti wọlé, ó gbọ́dọ̀ kó gbogbo èèyàn Ọ̀ṣun mọ́ra kí gbogbo èèyàn sì gbọ́dọ̀ wà ní ìṣọ̀kan. Adélékè gbọ́dọ̀ wá ìdàgbàsókè àti ìlọsíwájú gbogbo èèyàn ìpínlẹ̀ náà láì fi ti ẹni tí wọ́n dìbò fún un ṣe. Bákan náà ló ní kí àwọn olùdíje yòókù náà bí wọ́n ṣe kópa nínú ètò ìdìbò gómìnà Ọ̀ṣun tún ti jẹ́ kí ìjọba àwarawa fẹsẹ̀ múlẹ̀ sí i. Tinubu ló sọ bẹ́ẹ̀. Ààrẹ tún gbóṣùbà fún àjọ elétò ìdìbò INEC àtàwọn ẹ̀ṣọ́ elétò ààbò fún iṣẹ́ takuntakun tí wọ́n ṣe, èyí tó jẹ́ kí ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun lọ ní ìrọwọ́-rọsẹ̀. Ààrẹ Tinubu fi ìkíni ránṣẹ́ sí gómìnà Adeleke lẹ́yìn ìjáwé olúborí rẹ̀ nínú ìdìbò tó wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun, Sẹ́nẹ́tọ̀ Adémọ́lá Adeleke ti ṣàlàyé pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti kàn sí i láti kí i lẹ́yìn ìjáwé olúborí rẹ̀ nínú ìdìbò gómìnà tó wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní ọjọ́ 15 oṣù kẹjọ ọdún 2026. Adeleke sọ èyí nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú àwọn oníròyìn lẹ́yìn tí wọ́n kéde rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí ìdìbò náà. Ó ṣàpèjúwe ìgbésẹ̀ ààrẹ náà gẹ́gẹ́ bí àmì àtìlẹ́yìn fún ètò ìjọba tiwantiwa. Adeleke sọ pé mo fẹ́ lo àǹfààní yìí láti dúpẹ́ lọ́wọ́ ààrẹ. Ààrẹ ti pè mí, ó sì ti kí mi fún ìjáwé olúborí mi. Mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún rírí dájú pé ìjọba tiwantiwa ń tẹ̀síwájú nítorí pé a jà fún. Gómìnà náà tún fi ìgboyà hàn nínú ìjáwé olúborí rẹ̀. Ó ní kò sí ìgbà kankan tóun fi ń bẹ̀rù pé òun lè má jáwé olúborí nítorí ìgbàgbọ́ tóun ní nínú Ọlọ́run. Ó sọ pé mo ní Ọlọ́run tí kò kùnà rí, mo ní Ọlọ́run tí kì í kùnà, mo ní Ọlọ́run tí kì í kùnà, kò ní kùnà láé, Jésù kò lè kùnà láéláé. Adeleke tún sọ pé òun retí pé kí olùdíje APC Bọ́lá Oyèbámíjí gbà kámú àbájáde ìdìbò náà kí ó sì pe òun láti kí òun fún ìjáwé olúborí rẹ̀. Ó ṣàpèjúwe irú ìwà bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àmì ìwà ọmọlúàbí nínú òṣèlú. Adeleke sọ pé mo ń retí Oyèbámíjí gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ ọmọlúàbí láti kí mi fún ìjáwé olúborí. Ìpè ìkíni tí ààrẹ ṣe wáyé lẹ́yìn tí wọ́n kéde Adeleke gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí
lórí ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. Gómìnà náà tún ké sí àwọn olórí àti àwọn tó ní ipa nínú òṣèlú láti máa bọ̀wọ̀ fún àwọn ìlànà ìjọba tiwantiwa kí wọ́n sì gba àbájáde ìdìbò náà. Kò dín ní 75 àwọn jàǹdùkú tí ọwọ́ bà lákòókò ìdìbò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Iléeṣẹ́ ọlọ́pàá ló kéde bẹ́ẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ní Nàìjíríà ti wí pé afurasí jàǹdùkú tí kò dín ní 75 ní ọwọ́ síkún òfin àwọn ti bà pẹ̀lú àwọn ìwà ipá oríṣiríṣi níbi ìdìbò gómìnà ọjọ́ àbámẹ́ta tó kọjá ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Nínú àwọn afurasí jàǹdùkú 75 295 tí ọwọ́ bà, 73 293 ni wọ́n fún ní bẹ́ẹ̀lì lẹ́yìn àyẹ̀wò àti ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí àwọn méjì tó ṣẹ́kù sì wà ní àkàtà ọlọ́pàá fún àyẹ̀wò àti ìfọ̀rọ̀wánilẹ́nuwò tó yanrantí tí yóò sì ṣeé ṣe kí wọn kojú ìgbẹ́jọ́. Mímú àwọn kọlọ̀rọ̀sí yìí wà nínú iṣẹ́ àwọn àjọ elétò ààbò láti dẹ́kun ìwà jàgídíjàgan ètò ìdìbò, ìbò rírà àti ìwà ipá mìíràn láti da ètò ìdìbò rú. Nígbà tí Ani Iniedu tó jẹ́ agbẹnusọ àwọn ikọ̀ aláàbò nípa àwọn oníròyìn sọ̀rọ̀ lọ́jọ́ Àìkú, ó ní àwọn afurasí méjì sì wà ní àhámọ́ títí tí iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ yóò fi parí lórí ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n. Afurasí tí kò dín ní 75 295 ní ọwọ́ síkún òfin bá ní àkókò ìdìbò, wọ́n sì ti fi 293 sílẹ̀ pẹ̀lú bẹ́ẹ̀lì lẹ́yìn àyẹ̀wò fínífíní tí àwọn méjì sì wà ní ìgbèkùn ọlọ́pàá láti kojú òfin gẹ́gẹ́ bó ṣe wí. Iléeṣẹ́ ọlọ́pàá ti ṣe ìkìlọ̀ tẹ́lẹ̀ fún àwọn ẹgbẹ́ òṣèlú, olùdíje, àwọn alátìlẹyìn wọn àti àwọn abẹnugan nínú òṣèlú láti jìnnà sí ohunkóhun tó lè da omi àlàáfíà ètò ìdìbò rú, wípé ẹnikẹ́ni tí ọwọ́ bá bà yóò fojú winá òfin. Ẹ̀wẹ̀, àjọ ààbò ara ẹni làbò ìlú Nigeria Security and Civil Defence Corps NSCDC àwọn kò mú afurasí kankan lákòókò ètò ìdìbò náà. Agbẹnusọ àjọ NSCDC Afọlábí Babáwálé wípé àwọn ṣe ètò ààbò tó gbópọn sí ìpínlẹ̀, ìjọba ìbílẹ̀ àti àwọn wọ́ọ̀dù ibi kọ̀ọ̀kan láti gbógun ti àwọn mọ̀dàrú àti láti gbógun ti àwọn ìdúnkòokò tó ṣeéṣe kó wáyé lákòókò ìdìbò. Ó fi kún wípé àwọn ikọ̀ tó di ìhámọ́ra àti àwọn tí kò di ìhámọ́ra ní àwọn kó lọ sí àwọn agbègbè tó fẹ́ àkíyèsí ní àfojúsùn láti dáàbò bo ìbò, àpótí ìdìbò àti àwọn èròjà ìdìbò. Ọkọ̀ Hilux Patrol 3 tí aró lágbára ni a gbé sí àwọn ìjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan fún ìdáhùn kíákíá sí àwọn ìṣẹ̀lẹ̀ pàjáwìrì gẹ́gẹ́ bí Babáwálé ṣe sọ. Ó fi kún wípé àwọn ẹ̀ṣọ́ mẹ́ta tí wọn kò di ìhámọ́ra ni a kó sí àwọn ibi ìdìbò kọ̀ọ̀kan láti ṣe àbójútó àti láti jẹ́ kí ìbò lọ bó ti tọ́, nígbà tí àwọn méjì tó di ìhámọ́ra wà ní ibùsọ̀ tó tó 500 meters sí àwọn ibi ìdìbò kọ̀ọ̀kan tí àwọn agbófinró tó tó 5 sì wà ní agbègbè ìdìbò kọ̀ọ̀kan. Èrò ẹ̀ṣọ́ aláàbò láti mójútó òfin àti láti mú kí ètò ìdìbò lọ bó ti tọ́ ní àkókò ìdìbò, kíka ìbò àti àwọn ojúṣe mìíràn tó ní í ṣe pẹ̀lú ìdìbò. Ìgbésẹ̀ Àtíkù pẹ̀lú wíwọ́ Tinubu lọ ilé ẹjọ́ lórí ọ̀rọ̀ àwọn ìwé ẹ̀rí rẹ̀. Maduabuchi Idam ní ìgbésẹ̀ tó ti kú láti ìbẹ̀rẹ̀ ní ìgbésẹ̀ náà. Agbẹjọ́rò àti ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Maduabuchi Idam ti sọ pé ìpinnu olùdíje ààrẹ ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC Atiku Abubakar láti gbé ìgbésẹ̀ òfin sí ààrẹ Bọ́lá Tinubu lórí àìbáramu nínú àwọn ìwé ẹ̀rí rẹ̀ jẹ́ ẹjọ́ tó ti kú láti ìbẹ̀rẹ̀. Idam ṣàlàyé pé ètò ìdájọ́ ní Nàìjíríà kò ní ìgboyà tó tó láti jẹ́ kí ìdájọ́ òdodo wáyé nínú irú ọ̀rọ̀ bẹ́ẹ̀. Àtíkù ti pe ìpè òfin sí Tinubu lórí àìbáramu tó wà nínú àwọn orúkọ tó wà lórí fọ́ọ̀mù tí ààrẹ fi ránṣẹ́ sí àjọ Independent National Electoral Commission INEC. Ẹ̀wẹ̀, igbákejì ààrẹ tẹ́lẹ̀ náà ti rawọ́ ẹ̀bẹ̀ nípa ẹjọ́ náà pé kí ilé ẹjọ́ yọ Tinubu kúrò nínú àwọn tó lè kópa nínú ìdìbò ààrẹ ọdún 2027. Ṣùgbọ́n nínú àtẹ̀jáde kan tí ó fọwọ́ sí, agbẹjọ́rò ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn náà sọ pé ẹjọ́ náà máa tún jẹ́ kí àìlera ètò ìdájọ́ Nàìjíríà túbọ̀ hàn gbangba. Ó tún sọ pé bóyá wọ́n bá ṣẹ́gun ẹjọ́ náà tàbí wọn ò ṣẹ́gun, ó máa tẹ̀síwájú láti fi àìlera àwọn iléeṣẹ́ wa hàn, láti fi ètò náà ṣe ẹlẹ́yà àti láti jẹ́ kí àwọn aráàlú máa kẹ́gàn àti ṣe ẹlẹ́yà rẹ̀. Ó tẹ̀síwájú pé ewu tó tóbi jù lọ fún ìjọba tiwantiwa kì í ṣe òfin búburú nìkan, ó tún jẹ́ ètò kan níbi tí àwọn aráàlú ti pàdánù ìgbàgbọ́ wọn pé òfin máa kan gbogbo ènìyàn láì ṣègbè. Ní ìparí, Idam sọ pé pẹ̀lú bí àwọn nǹkan ṣe ń lọ báyìí, mo ń ṣiyèméjì gidigidi bóyá Nàìjíríà lè máa bá ìṣèjọba tó yẹ fún ìgbé ayé ènìyàn lọ
kọjá ọdún 2031 bí a kò bá ṣe àwọn àtúnṣe pàtàkì sí àwọn iléeṣẹ́ àti ètò orílẹ̀-èdè wa. Ẹ ṣọ́ra fún ẹ̀tàn ayédèrú àwọn aṣagbátẹrù ìrìn àjò hajj kẹ́yìn góòdù ó má lọ di pàǹdà. Àjọ NICON ló kìlọ̀ fáwọn èèyàn bẹ́ẹ̀. Ìgbìmọ̀ tó ń ṣagbátẹrù fún ìrìn àjò hajj nílẹ̀ Nàìjíríà NICON ti kìlọ̀ fún àwọn arìnrìn àjò tí ń pèsè sí hajj àti àwọn iléeṣẹ́ tó ń ṣètò hajj pé kí wọ́n ṣọ́ra fún àwọn ènìyàn ẹlẹ́tàn tí ń bẹ̀rẹ̀ òwò lábẹ́ pé wọ́n lè pèsè ààyè pàtàkì special slot fún ètò hajj ọdún 2027. NICON nínú àtẹ̀jáde tí wọ́n gbé jáde ní ọjọ́ àbámẹ́ta sátidé sọ pé àwọn ènìyàn aláìlèṣòwò tí wọ́n ń fi ara wọn hàn gẹ́gẹ́ bí aṣojú tàbí òṣìṣẹ́ NICON tí ń kàn sí àwọn iléeṣẹ́ tó ń ṣètò hajj àti àwọn arìnrìn-àjò lọ́wọ́ wọn ní tí wọ́n sì ń béèrè owó lọ́wọ́ wọn ní oríṣiríṣi ọ̀nà pẹ̀lú ìlérí pé wọ́n máa pèsè ààyè ọ̀tọ̀ special slot fún wọn. Ìgbìmọ̀ náà ṣàpèjúwe irú ìbéèrè owó bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀tàn. Ó sì túmọ̀ sí pé kò sí ẹnìkankan aṣojú iléeṣẹ́ hajj tàbí ẹlòmíràn tí NICON fún ní àṣẹ láti béèrè tàbí gba owó gẹ́gẹ́ bí tàbí owó àfikún láti lè rí ààyè pàtàkì fún ìrìn àjò hajj ọdún 2027. NICON sọ pé gbogbo pínpín ààyè hajj máa ń tẹ̀lé àwọn ìlànà tí àwọn fọwọ́ sí àti pé àwọn máa ń ṣe é ní ìbámu pẹ̀lú àwọn ìlànà tí ó wà fún fífún àwọn iléeṣẹ́ tó ń ṣètò hajj ní ìwé àṣẹ. Ìgbìmọ̀ náà sọ pé àwọn ìlànà wọ̀nyí wà ní gbangba fún gbogbo ènìyàn. Ó wá kìlọ̀ pé ẹnìkankan tó bá ń kàn sí àwọn iléeṣẹ́ hajj tàbí àwọn arìnrìn-àjò láti béèrè owó pẹ̀lú ìlérí pé òun lè dábàá ààyè pàtàkì special slot lójú ń ṣe ẹ̀tàn àti pé kò ní àṣẹ láti ọ̀dọ̀ àjọ NICON. Àjọ NICON tún rọ àwọn arìnrìn-àjò, àwọn iléeṣẹ́ hajj àti gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè láti má ṣe san owó sí ẹnikẹ́ni tí kò bá jẹ́ ọ̀nà ti ìjọba àti ti NICON tí wọ́n fọwọ́ sí. Wọ́n ní kí gbogbo owó máa gba àwọn ọ̀nà tó jẹ́ òfin pẹ̀lú àwọn State Pilgrims Welfare Agencies, àwọn báńkì tí a yàn fún ìpamọ́ owó hajj àti àwọn iléeṣẹ́ hajj tí ó ní ìwé àṣẹ. Ìgbìmọ̀ náà tún gba àwọn ènìyàn níyànjú pé kí wọ́n ròyìn àwọn ìpè tẹlifóònù, ìfiránṣẹ́ tàbí ìbéèrè owó tí wọn kò béèrè fún, pàápàá jùlọ àwọn tí ó ní ṣe pẹ̀lú pínpín ààyè hajj. Àkókò ìforúkọsílẹ̀ àti ìsanwó. Bákan náà ni NICON tó rán àwọn arìnrìn-àjò létí pé bí wọn kò bá rí i pé àwọn ti kó tàbí gbé dátà orúkọ àwọn arìnrìn-àjò wọn sórí ètò náà kí ọjọ́ 26 oṣù kẹsàn-án ọdún 2026 tó dé, àti pé gbogbo owó tí wọ́n yẹ kí wọ́n san kò bá tí ì dé ní kíkún kí ọjọ́ 2 oṣù kejìlá tó dé, wọ́n lè pàdánù ààyè hajj tí a ti pín fún wọn. Ìgbìmọ̀ náà tẹnumọ́ pé ààyè náà lè di asán láìka ohun tí àwọn ènìyàn aláìlèṣòwò bá sọ fún wọn. NICON sọ pé àwọn sì dúró ṣinṣin lórí ìpinnu àwọn láti rí i pé ìrìn àjò hajj ọdún 2027 jẹ́ ètò tí ó ní ìṣòro kékeré, ìdájọ́ òdodo àti ìṣàkóso tó mọ́. Ó wá rọ àwọn ènìyàn láti máa gbẹ́kẹ̀lé ìròyìn àti ìkéde tó bá wá láti ọ̀dọ̀ àjọ NICON nìkan. Ní ọjọ́ Ẹtì Friday ni NICON kéde pé àwọn arìnrìn-àjò tó gbáradì fún hajj ọdún 2027 máa san owó tó wà láàrin 7,560,882 àti 7,882,822 naira tó dá lórí ibi tí wọ́n ti ń lọ sí Saudi Arabia. NICON sọ pé ìjọba àpapọ̀ ló fọwọ́ sí iye owó náà lẹ́yìn ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú ẹ̀ka àjọ Forum of State Muslim Pilgrim Welfare Board àti àwọn olùpèsè iṣẹ́ pàtàkì ní orílẹ̀-èdè Saudi Arabia. Àwọn arìnrìn-àjò tó ń lọ láti Maiduguri Yola Zone máa san 7,560,822 naira tí àwọn tó ń lọ láti Northern Zone yóò sì máa san 7,672,822 naira, nígbà tí àwọn tó ń lọ láti Southern Zone máa san iye tó ga jùlọ tó jẹ́ 7,882,822 naira. Àjọ NICON wá rọ gbogbo àwọn tó ń pèsè sí hajj 2027 pé kí wọ́n ṣọ́ra gidigidi kí wọ́n má sì ṣe jẹ́ kí àwọn èèyàn ẹlẹ́tàn lo ìfẹ́ wọn láti lọ sí hajj ṣe wọ́n ní ìjàmbá láti gba owó lọ́wọ́ wọn. Ọọ̀ni tilé Ifẹ̀ ni yóò kó àwọn ọba ilẹ̀ gúúsù ìwọ̀ oòrùn sòdí lọ síbi ayẹyẹ àṣà ní ìlú Èkìtì. Ọwọ́ Ajérò ti Ìjẹ̀rò Èkìtì, ọba Joseph Adébáyọ̀ ti sọ pé Ọọ̀ni Ifẹ̀ ọba Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì ni yóò darí ọ̀pọ̀ àwọn ọba orí adé
láti gúúsù ìwọ̀ oòrùn ilẹ̀ Nàìjíríà lọ sí ibi ayẹyẹ Ìtajérò Festival ní ìlú Ìṣẹ̀ǹbáyé ní ìpínlẹ̀ Èkìtì. Adébáyọ̀ sọ pé ayẹyẹ náà ló jẹ́ ọ̀nà kan fún ìgbéga ìṣọ̀kan àwọn Yorùbá, ìtàn wọn àti ìdánimọ̀ àṣà Yorùbá. Ọba náà tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ nílùú Ìjẹ̀rò Èkìtì ní ọjọ́ Ajé Monday nígbà tó ń ṣàfihàn àwọn ìṣẹ̀lẹ̀ ètò fún ẹ̀dà ayẹyẹ náà tí ó wáyé ní ọdún yìí. Ó sọ pé ayẹyẹ náà dá lórí ìtàn ìran Yorùbá. Ayẹyẹ ọdún Ìtajérò Festival ju ayẹyẹ àṣà lọ. Ó jẹ́ ìpàdé ìtàn kan tó dá lórí ìran tí gbogbo wa gẹ́gẹ́ bí Yorùbá jọ ti wà. Ó ṣàlàyé pé wíwà tí Ọọ̀ni àti àwọn ọba láti onírúurú apá ẹkùn Yorùbá yóò wà níbẹ̀ fi hàn pé ayẹyẹ náà di pàtàkì sí i gẹ́gẹ́ bí ọ̀nà fún ìgbéga ìṣọ̀kan Yorùbá, ìtàn àti ìdánimọ̀ àṣà. Ó tún sọ pé Ìtajérò bẹ̀rẹ̀ láti inú àjọṣe àtijọ́ tó wà láàrin Ìjẹ̀rò àti Ilé-Ifẹ̀ níbi tí àwọn àtọmọdọ́mọ Odùduwà ti máa ń kóra jọ láti jíròrò lórí àwọn ọ̀ràn tó kan àwọn ènìyàn wọn. Ìtajérò kìí ṣe ayẹyẹ lásán, ó jẹ́ ìtàn wa, àṣà wa àti ibi tí àwọn ọmọ Odùduwà ti máa ń kóra jọ láti jíròrò àti láti ṣe àwọn ìpinnu. Ó ní ìdí nìyẹn tí àwọn fi ń so pọ̀ mọ́ ìbẹ̀rẹ̀ àwọn èèyàn Yorùbá. Ọba Adébáyọ̀ rántí pé Ọọ̀ni fúnra rẹ̀ ni ó mú àwọn aṣojú Ìjẹ̀rò lọ sí ibi ìpilẹ̀ṣẹ̀ Ìtajérò ní Ilé-Ifẹ̀. Ó ní ìrírí náà tún fi ìjẹ́ pàtàkì ìtàn ayẹyẹ náà hàn gbangba. Àjèrò wá ké sí àwọn ọmọ àti ọmọbìnrin Ìjẹ̀rò Èkìtì, àwọn tó wà nílé àti àwọn tó wà ní òkè òkun láti wá sílé fún ayẹyẹ náà. Ó sì fi dá wọn lójú pé ààbò tó péye yóò wà jálẹ̀ ayẹyẹ náà. Gẹ́gẹ́ bí ó ṣe sọ, orí adé náà ni ayẹyẹ ọ̀hún yóò bẹ̀rẹ̀ lẹ́yìn àpèjọ àwọn ọmọ Ìjẹ̀rò kan tí wọ́n ṣe nílùú Texas ní United States lọ́dún 2023. Àpèjọ náà ti jẹ́ ti àwọn ọmọ Yorùbá ọmọ bíbí Ìjẹ̀rò ní North America, South America àti Europe. Àwọn ni wọ́n pinnu láti tún àjọṣe pẹ̀lú ilẹ̀ baba ńlá wọn ṣe nípasẹ̀ ayẹyẹ àṣà ọdọọdún náà. Àkọ́kọ́ Ìtajérò Festival wáyé ní ọdún 2024, èkejì sì wáyé ní 2025, nígbà tí ẹ̀dà kẹta rẹ̀ yóò wáyé ní ọdún yìí ní ọjọ́ 21 oṣù kẹjọ. Ọba Adébáyọ̀ sọ pé àwọn tó ṣètò ayẹyẹ náà mọ̀ọ́mọ̀ so Ìtajérò pọ̀ mọ́ ọdún Ògún Festival ni nítorí ipò pàtàkì tí Ògún wà nínú ọ̀làjú Yorùbá gẹ́gẹ́ bí òrìṣà Ògún. Ó wà fún ààbò, iṣẹ́ àgbẹ̀ àti iṣẹ́ ọnà. Ó tún fi kún pé àwọn egúngún ìbílẹ̀ 4 tí ìlú mọ̀ yóò kó ipa pàtàkì nínú ayẹyẹ náà. Ó ṣàpèjúwe ayẹyẹ ọ̀hún gẹ́gẹ́ bí àǹfààní fún àwọn ọmọ Ìjẹ̀rò láti padà sílé kí wọ́n sì tún àjọṣe wọn pẹ̀lú ìran àti gbòǹgbò wọn ṣe. Akọ̀wé Ìtajérò Festival Foundation High Chief Ayọ̀ Afọlábí sọ pé àwọn ètò náà yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ 18 oṣù kẹjọ tí wọ́n sì máa tẹ̀síwájú títí di ọjọ́ 21 oṣù kẹjọ. Ó sọ pé àwọn ètò fún 2026 náà yóò ka Miss Ìtajérò pageant ní ọjọ́ 19 oṣù kẹjọ, nígbà tí alẹ́ ayẹyẹ sì máa wáyé ní 20 oṣù kẹjọ. Ọjọ́ 21 oṣù kẹjọ ni ayẹyẹ Erékèsìn Market Square yóò wáyé. Akọ̀wé àjọ náà tún kéde ètò láti kọ́ Ìtajérò Festival Pavilion tí iye owó rẹ̀ jẹ́ $2 bílíọ̀nù. Ó sì bẹ̀ àwọn ẹnìkọ̀ọ̀kan, àwọn iléeṣẹ́ àti àwọn ọmọ ilẹ̀ Ajérò tó nífẹ̀ẹ́ sí ìdàgbàsókè láti ṣe àtìlẹ́yìn fún iṣẹ́ àṣà náà. Olùdarí gbogbogbò Ekiti State Bureau of Development and Investment Promotion Lánre Òjó Lánre ṣàpèjúwe Ìtajérò gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn ayẹyẹ àṣà tó ń dàgbà kankan jùlọ ní ilẹ̀ Yorùbá. Ó sì ṣèlérí pé ìjọba yóò máa tẹ̀síwájú nínú àtìlẹ́yìn rẹ̀ fún ayẹyẹ náà. Akọ̀wé Ìjẹ̀rò Youth Association Pásítọ̀ Akin Àlùfáà ké sí àwọn ọ̀dọ́ inú agbègbè náà láti kópa gidigidi nínú ayẹyẹ náà àti nínú àwọn iṣẹ́ ìdàgbàsókè àwùjọ. Ẹ gbọ́, òótọ́ wo ló wà nínú pé àwọn ẹ̀gbọ́n gómìnà Adémọ́lá Adélékè ti já àkóso ìjọba Ọ̀ṣun gbà mọ́ lọ́wọ́? Ọlọ́rọ̀ abetididi lọ́pọ̀ ìgbà, àmọ́ nígbà míì torí kódì lè gbọ́rọ̀ ni wọ́n ṣe ń sọ lójú ọmọ rẹ̀. Ọ̀rọ̀ yìí ló dá lórí gómìnà Adémọ́lá Adélékè àti àwọn ẹbí rẹ̀. Ṣe ṣáájú ètò ìdìbò gómìnà nípínlẹ̀ Ọ̀ṣun ni ẹnu ti ń kùn gómìnà ìpínlẹ̀ náà pé òun kọ́ ló ń darí ètò ìṣàkóso nípínlẹ̀ Ọ̀ṣun, àmọ́ ṣe ló ń ṣe abẹ́sìnkáwọ́ fún àwọn ẹ̀gbọ́n rẹ̀. Àwọn èèyàn kan ló nàka àlébù sí gómìnà Adélékè pé ṣe ló fa àkóso ìpínlẹ̀ Ọ̀ṣun lé ẹ̀gbọ́n rẹ̀ ọkùnrin Dèjì Adélékè tí í ṣe bàbá olówó nípínlẹ̀ Ọ̀ṣun lọ́wọ́, ẹni tí òun tún jẹ́ bàbá gbajúmọ̀ akọrin tàkasúfèé ní David Adélékè tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Davido.
bákan náà ni wọ́n ní ẹ̀gbọ́n gómìnà lóbìnrin Dúpẹ́ Adélékè Sanni tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Yèyé ló jẹ́ igi lẹ́yìn ọgbà fún gómìnà Adélékè tó sì ń pàṣẹ àwọn ìgbésẹ̀ tí yóò gbé lórí ètò àkóso ìpínlẹ̀ Ọ̀ṣun fún un. Nínú fọ́nrán fídíò ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tí BBC News Yorùbá ṣe fi ọ̀rọ̀ wá gómìnà Adélékè lẹ́nu wò láti mọ èrò rẹ̀ nípa ẹ̀sùn náà tí àwọn èèyàn fi ń kàn án. Gómìnà Adélékè nínú ọ̀rọ̀ rẹ̀ sọ pé torí pé òun jẹ́ gómìnà òun kò lè sọ pé àwọn ọmọ ìyá òun kì í ṣe ẹ̀gbọ́n òun mọ́. Nínú ọ̀rọ̀ rẹ̀ gómìnà Adémọ́lá Adélékè ní ọmọ ìyá òun ní Dèjì àti Dúpẹ́ Adélékè tí àwọn èèyàn mẹ́nubà pé wọ́n ti já àkóso ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun gbà mọ́ òun lọ́wọ́. Ó ní òun kò lè sọ pé òun di gómìnà kí òun wá sọ pé wọn kì í ṣe ọmọ ìyá òun mọ́. Ó ní lóòótọ́ làwọn wà papọ̀ àmọ́ òun ni Ọlọ́run fún ní àṣẹ bírò pupa láti fi ọwọ́ sí nǹkan. Nígbà mìíràn tí wọ́n bá fún òun ní ìmọ̀ràn òun á ronú jinlẹ̀ lé lórí tàbí kí òun gbàdúrà sí i. Nígbà mìíràn òun lè gba ìmọ̀ràn wọn kí òun fi ọwọ́ sí i tàbí kí òun kọ̀yìn sí ìmọ̀ràn wọn. Gẹ́gẹ́ bí ó ti wí, ó ní èèyàn kan kò lè dá nǹkan kan ṣe, ìdí nìyẹn tí ènìyàn fi máa ń ní onímọ̀ràn. Ó ní ààrẹ Tinubu gan ní àwọn èèyàn tó ń gbà nímọ̀ràn. Nítorí náà àwáwí lásán ni pé àwọn ẹ̀gbọ́n òun ló ń darí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun. Gómìnà Adélékè sọ bí àpẹẹrẹ, ó ní àwọn ẹ̀gbọ́n òun ní kí òun kọ́kọ́ mójútó ètò ààbò náà kí òun fi ojú ọ̀nà Ìkìrun sí Òṣogbo sílẹ̀. Òun sì sọ fún wọn pé òun fẹ́ sáré tètè ṣe ojú ọ̀nà ọ̀hún pẹ̀lú àlàyé pé òun sá ní gómìnà. Bákan náà ni gómìnà Adélékè ṣàlàyé pé àìmọye ìgbà ni àwọn èèyàn máa ń ké sí àwọn ọmọ ìyá òun tí wọ́n jẹ́ ẹ̀gbọ́n òun pé kí wọ́n bá òun sọ̀rọ̀ lórí nǹkan kan. Ó ní nígbà tí òun kọ́kọ́ dé ipò gómìnà ọ̀nà tó lọ sí Ìkìrun láti Òṣogbo níbi tí ìjọba Arẹ́gbẹ́ṣọlá ṣe é dé òun mọ̀ pé àwọn èèyàn ń kú níbẹ̀ ọ̀nà náà sì ni òun kọ́kọ́ fẹ́ ṣe. Àmọ́ ẹ̀gbọ́n òun ní kí òun kọ́kọ́ mójútó ètò ààbò náà kí òun fi ojú ọ̀nà náà sílẹ̀. Òun sì sọ fún un pé òun fẹ́ sáré tètè ṣe ojú ọ̀nà náà òun sì lọ ṣe ọ̀nà ọ̀hún. Ó ní ọjọ́ tí òun fẹ́ sí ọ̀nà náà òun pe ẹ̀gbọ́n òun pé kó wò lórí tẹlifíṣàn pé òun ti ṣe ọ̀nà náà. Nígbà tí ó wò ó ní eléyìí sì wà dára o. Ọkọ ìyàwó kan tí ó pera rẹ̀ ní pásítọ̀ dáná sun ìyàwó rẹ̀ mọ́lé ló bá ń pariwo iṣẹ́ èṣù ni. Ìṣẹ̀lẹ̀ náà ló ṣẹlẹ̀ lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 14 oṣù kẹjọ nílùú Òwòrò Estate àdúgbò Fẹ́lẹ́lẹ̀ nílùú Lọ́kọ́jà nípínlẹ̀ Kogi. Àwọn ikọ̀ agbófinró ọlọ́pàá ìpínlẹ̀ Kogi ti náwó gan ọkùnrin ọkọ ìyàwó kan Jacob Irewa fún ẹ̀sùn pé ó dáná sun ìyàwó rẹ̀. Ọkùnrin náà tó ń ṣiṣẹ́ olùkọ́ tó tún ní pásítọ̀ ni òun sọ ohun tí ó rí lọ́bẹ̀ tí ó fi wàrò ọwọ́. Ọ̀gbẹ́ni Jacob Irewa lásìkò tí àwọn ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò fìjìláńtì ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ṣáájú kí wọ́n tó yọ̀ǹda rẹ̀ lé àwọn ikọ̀ agbófinró ọlọ́pàá lọ́wọ́. Ọ̀daràn ọkọ ìyàwó náà sọ pé òun àti ìyàwó òun ò ní ìjà tìtẹ́lẹ̀ àmọ́ ó rú òun lójú bí èṣù ṣe gba ọwọ́ òun ṣiṣẹ́ ibi náà. Gẹ́gẹ́ bí ó ti wí, ó ní òun ní àwọn aṣọ sáàtì alápá kúkúrú bíi 7 àmọ́ ṣàdédé lòun ò rí àwọn aṣọ náà mọ́ nínú ẹrù aṣọ òun tí òun sì bi ìyàwó òun léèrè pé ǹjẹ́ ó bá òun rí aṣọ náà. Ó ní ńṣe ni ìyàwó òun fèsì pé òun ti jó aṣọ náà ní iná. Ó ní èyí ló mú kí orí òun tanná sílẹ̀ tí òun bi léèrè pé irú kí ló ṣe yẹn, ṣé kò mọ̀ pé òun sì ń wọ àwọn aṣọ sáàtì alápá kúkúrú náà ni. Ó ní pẹ̀lú bí inú ti bí òun tó ńṣe lòun fi ọ̀rọ̀ rẹ̀ sun àwọn alájọgbélé àwọn nígbà tí wọ́n ti mọ̀ ìwà rẹ̀ kò sí ẹni tí ó dá sí ọ̀rọ̀ àwọn. Ó ní nípasẹ̀ inú àbíòdì ni òun ṣe inú bí tí òun sì lọ jo epo bẹtiróòlù nínú mansíìnì tí òun páàkì kalẹ̀. Ǹjẹ́ báwo ni ó ṣe jẹ́ tí ó ṣe dáná sun ìyàwó rẹ̀? Gẹ́gẹ́ bí ìbéèrè àwọn ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò fìjìláńtì náà, ó ní iṣẹ́ èṣù ni torí òun mọ̀ bí epo bẹtiróòlù ṣe dé ara rẹ̀ tàbí dà sí ilẹ̀. Bákan náà ló ní òun ò mọ̀ bí iná ṣe jẹ́ pé iṣẹ́ èṣù ni. Àwọn ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò fìjìláńtì náà wá dá a lóhùn pé yóò rí ara rẹ̀ tó bá dé àgọ́ ọlọ́pàá níbi tí àwọn yóò ti yọ̀ǹda rẹ̀ lé wọn lọ́wọ́ láti ṣe ìwádìí fínífíní lórí ọ̀rọ̀ rẹ̀.